kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni bẹ̀rù Ọlọ́run nìkan, apá kìíní. Àkọ́sórí wa tarí ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 3, èyí tó kà báyìí wípé nítorí àwọn ìjòyè kì í ṣe ẹrú sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú. Ǹjẹ́ ìwọ ha fẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn, ṣe èyí tí ó dára, ìwọ ó sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Bíbélì sọ kedere nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní pé tí o bá ṣe àwọn ohun tó yẹ, o kò ní láti bẹ̀rù ìjọba tàbí àwọn àjọ wọn. Fún àpẹẹrẹ, nígbà tí awakọ̀ bá ń bẹ̀rù àwọn òṣìṣẹ́ ojú ọ̀nà, ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti ṣe ohun tó burú tàbí ti ṣẹ̀ sí òfin ìrìnnà lójú òpópónà. Tí o bá gbọ́n, nígbà tí o gbọ́ pé àwọn òṣìṣẹ́ owó orí bọ̀ wá bá ọ, ó túmọ̀ sí pé bóyá o ti ń ja ìjọba lólè. Jésù sọ nínú ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 21 pé kí o fi ohun tó ń ṣe ti Késárì fún Késárì, ìyẹn ìjọba. Dípò kí o máa bẹ̀rù, kí ló dé tí o kò ṣe ohun tó tọ́? Dúró nínú rere kí o sì ṣe é, kí o má bàa ní láti bẹ̀rù òṣìṣẹ́ ìjọba rárá. Ní àwọn apá ibì kan, àwọn ènìyàn ń bẹ̀rù àwọn òṣìṣẹ́ ìjọba kì í ṣe nítorí wọ́n jẹ̀bi ẹ̀ṣẹ̀ kankan, ṣùgbọ́n nítorí ìnínilára àti ẹlẹ́yàmẹ̀yà. Tí òṣìṣẹ́ ìjọba bá pinnu láti lo àṣẹ rẹ̀ fi jẹ ọ́ níyà, má ṣe bẹ̀rù irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Dípò èyí, mú ọ̀rọ̀ náà tọ̀ Ọlọ́run lọ, yóò sì jà fún ọ. O gbọ́dọ̀ ẹ̀wẹ̀ ti ní àṣà gbígbé ara lé Ọlọ́run ṣáájú kí wàhálà tó dé. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo gbọ́ pé ìjọba ológun tí ó ń ṣàkóso orílẹ̀-èdè mi ní ìgbà náà pinnu láti gbé mi tìmọ́lé nítorí olórí ìjọba náà gbọ́ pé àdúrà mi dènà àwọn ìpinnu ìmọ̀tara ẹni rẹ̀ tó ní fún orílẹ̀-èdè. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Ní àkọ́kọ́, ẹ̀rù bà mí, ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ náà, mo kó ọ̀rọ̀ náà lé Ọlọ́run lọ́wọ́. Kò sì tó ọ̀sẹ̀ kan, òṣìṣẹ́ ìjọba tó fẹ́ pa mí fi ilẹ̀ ṣaṣọbora. Tí o bá bẹ̀rù Ọlọ́run tí o sì ń ṣe ohun tó tọ́ nígbà gbogbo, yóò jà fún ọ. Nínú Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 16, àwọn ọmọkùnrin Hébérù 3 lòdì sí àṣẹ búburú ọba. Ọlọ́run sì pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ ìbínú rẹ̀. Ọlọ́run pa wọ́n mọ́ nítorí wọ́n yàn láti bẹ̀rù rẹ̀, kì í ṣe ènìyàn. Nígbà tí Hẹ́rọ́dù bẹ̀rẹ̀ sí pọ́n ìjọ lójú, ó pa Jákọ́bù, ó sì fi Pétérù sínú túbú. Àwọn Kìrìsìtẹ́nì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní àìsinmi. Àdúrà wọn ṣiṣẹ́ ìyanu ńlá. A tú Pétérù sílẹ̀ lọ́nà ìyanu ní òru ọjọ́ tí ó yẹ kí a pa á. Ìdí sì padà jẹ Hẹ́rọ́dù, èyí tí a lè rí nínú Ìṣe àwọn Àpọ́stólì orí 12 ẹsẹ̀ 1 dé 23. Olùfẹ́, jọ̀wọ́ jìnnà sí ohunkóhun tí yóò fi ọ́ sí ipò kí o máa bẹ̀rù ìjọba. Ẹ̀wẹ̀, tí o kò bá ṣe ohunkóhun tó burú, tí òṣìṣẹ́ ìjọba kan sì pinnu láti yọ ọ́ lẹ́nu fún ìdí ìyówù, ṣáà fà lé Ọlọ́run lọ́wọ́, yóò sì pa ọ́ mọ́ dájúdájú. Ka Ìṣe àwọn Àpọ́stólì orí 12 ẹsẹ̀ 1 dé 11. Bíbélì ní ọdún kan,
ìwé orin Dáfídì orí 95 dé 150. Kókó ọ̀rọ̀: níwọ̀n ìgbà tí o bá ti bẹ̀rù Ọlọ́run tí o sì ń ṣe ohun tó tọ́, o kò nílò láti bẹ̀rù ẹnikẹ́ni, ìṣàkóso tàbí ìjọba kankan. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08065454541 kí ẹnìkan kó ké hallelujah.